màá tún fẹ́ béèrè pé kí ni àwọn àpẹẹrẹ téèyàn máa rí lára pé kí ni ìṣe mi báyìí o bákan ló ṣe ń ṣe mí tá a fi mọ̀ pé àrùnmọ́lẹ́gùn ni àbí báwo kí ni àwọn àpẹẹrẹ tá a máa rí tá a fi mọ̀ pé rheumatism mi ti ń bá mi jà yìí o. ẹ ṣe púpọ̀ àpẹẹrẹ àkọ́kọ́ téèyàn kọ́ rí láyé tí rheumatism bá fẹ́ mú yàn òun ni pé ẹni tó lọ tó bọ̀ láti ibì kan tó dẹ̀ dé tó sùn ṣùgbọ́n nígbà tó máa jí ó ṣe ní gbogbo egungun bẹ̀rẹ̀ sí ní wó gbogbo ara bẹ̀rẹ̀ sí ní wó ara wó ṣé mọ̀ pé àwọn ara joint ó bẹ̀rẹ̀ sí ní ro kò dẹ̀ ro bẹ́ẹ̀ òun ló ń sáré káàkiri lánàá ṣùgbọ́n nígbà tó sùn jíjí tó máa jí báyìí ó kàn rí pé apá ń ro ẹsẹ̀ ń ro ẹ̀yìn ń ro ṣùgbọ́n nígbà tó dìde lẹ̀ kíní yẹn ò ro mọ́ ó máa ń wáyé bẹ́ẹ̀ tó yẹ pé ẹlòmíì tó bá fẹ́ dìde lórí bẹ́ẹ̀dì báyìí bí kò fọwọ́ méjèèjì lé bẹ́ẹ̀dì kó tó dìde tí gbogbo apá máa ró tẹsẹ̀ ṣùgbọ́n tó bá ti lè dìde tó ń lọ wẹ̀ tàbí ó ń lọ fọnú kò ní ro mọ́ àpẹẹrẹ ò nìyẹn àpẹẹrẹ lẹ́ẹ̀kejì ò ní pé ọjọ́ orí ẹ wo àwọn màmá wa tí wọ́n ti dààmú tó yẹ pé wọ́n á rìn bíi 20 kìlómítà 40 kìlómítà 50 kìlómítà níjọ́ nǹkan náà wọ́n ń lọ ṣòwò tàbí wọ́n ń lọ sóko ọlọ́run wa nìkan darúgbó sí wa lọ́wọ́ sẹ́rí gbogbo orin tí wọ́n ti rìn nígbà yẹn ó máa resort sínú egungun wọn so egungun yẹn á weak á bẹ̀rẹ̀ sí ní ro wọn so gbogbo orú àwọn tí wọ́n bá nírú arúgbó báyìí ọlọ́run jà wá náà ó dàgbàlagbà rí ẹ jẹ́ ká forúkọ ọlọ́run ẹ jẹ́ ká fi tọ́jú wọn ká máa ṣe kébé mọ̀mọ́ tó bí mọ̀mọ́ ti wá lóbi 110 years ọmọ wa gba kébé lọ́wọ́ ẹ̀ ni ẹni tó jẹ́ ìyàwó bọ̀dá mi sọ pé ọjọ́ tí mọ̀mọ́ ìbá wa kú kò sẹ́ni tí ó mọ̀ o mọ̀mọ́ tó ti gbó tó báyìí tó kàn sí tí ò mọ́ pàdánù tí ó sì kàn ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ẹni tọ́lọ̀ bá ní kí arúgbó dàgbà sí lọ́wọ́ ẹ jẹ́ ká tọ́jú wọn kó má jẹ́ pé ìyàwó àmọ́ bẹ̀rẹ̀ rìn àbí ẹsẹ̀ òní ṣe é gbé ọlọ́run ọba kò ní fi ṣàdánwò fẹ́ ní kọ̀ọ̀kan wa àbáwá tá a wà lọ́dọ̀ náà àkàrí pẹ̀lú egungun ró wa sẹ́rí àkànlé mẹ́nu kúrò lọ́rọ̀ ayé ni nítorí pé ọlọ́run dá agbára fún àwọn èèyàn púpọ̀ ẹlòmíín bẹ nípa ọ̀rọ̀ ẹsẹ̀ yìí wọ́n máa yọ egungun ẹsẹ̀ ìyàwó dẹ̀ fi ti màálù sí níbi tí ọlọ́run fẹ́ lómi lágbára dé ṣùgbọ́n kò sí ntágbára ọlọ́run ò lè ka téèyàn bá tẹ̀lé lánàá rẹ̀ torí ìlànà làwa máa ń pariwo jù sẹ́rí ká létí gbọ́ ká sì láyà àgbà ṣe so ti yé sìn sẹ́rí gbogbo tí wọ́n dààmú yàn ní rheumatism ni o arthritis ni o kìnní kan ni o àìmọye ẹ̀bùn ni mo ti gbà lórí ẹ̀ tí ò ṣe máa sọ lórí ètò torí pé ẹlòmíì ò gbàgbọ́ pé Quran tiẹ̀ lè ṣe nǹkan kan ọlọ́run kan gbé wa kalẹ̀ pé ká introduce Quran nígbà tá a sọ pé ìwòsàn ni Quran jẹ́ ìwòsàn ni Quran jẹ́ ọmọ mùsùlùmí sì ń dààmú nítorí àìsàn ẹlòmíì ń lọ pokùnso torí àìsàn ẹlòmíì ń lọ bẹ́ sómi a sì ní ìwòsàn ni Quran jẹ́ àsàlátù tá ń lọ kẹlòmíì ò tó dìde báyìí wọ́n fẹ́ lè kọ́ ọ̀bọ̀ lábíyá a sì ní ìwòsàn ni Quran jẹ́ báwo la ṣe wá fẹ́ mọ̀ yìí tí ń ṣe ìwòsàn ń bẹ̀ ntọ́lọ́ fi gbé àwa dìde nìyẹn àwọn ò mọ nǹkan kan mìíràn lẹ́yìn ìwòsàn nínú Quran wàláì tàláì sùn àmọ́ ẹni tí kó dẹ̀ lé ní kí àyà kan nínú Kùránì kó dùn létí yìí àmọ́ ní táwọn fi ṣe ìwòsàn nínú ẹ̀ Ọlọ́run fi ta mí lọ́rẹ púpọ̀ èèyàn mọ ọmọ tọ́lọ́mbà rán ni kò dìgbà téèyàn bá lọ Cairo téèyàn lọ Àsíárì kọ́lọ́hún tó ṣàánú ẹ̀ kódà ìmọ̀ ṣàánú káfíńtà bẹ́ẹ̀ Ọlọ́run kan wù Ọlọ́run lóní ká kẹ́kọ̀ọ́ kó dẹ̀ fi ṣàánú wa torí náà ìwọ tí egungun bá ń ro ọ̀pọ̀lọpọ̀ nínú ẹ̀ àjíbá ni máa ń ṣẹlẹ̀ sí àkànjí àbá then arákùnrin kan náà ń bẹ ní àtàrà pé à ń tọ́jú egungun yìí bó ṣe ló lọ wẹ̀ ní balùwẹ̀ ó wá fi ọṣẹ sára tán ó wá bẹ̀rẹ̀ pé kò ń bu omi báyìí sára ẹ̀yẹ ẹ̀kan rẹ̀ ni pọ́n bí ó gbé kó nu balùwẹ̀ yẹn ni so oríṣiríṣi ọ̀nà ni wàhálà egungun yẹn ń gbà wá ṣùgbọ́n tó bá ti wá dé kò gbà kéèyàn mọ̀ wò níran ó ti ṣe àwa náà rí o àwa tá a máa sọ̀rọ̀ ó ti àwọn tán mọ̀ wá kó ti ṣe wá rí ṣùgbọ́n Ọlọ́run là wá pẹ̀lú orúkọ rẹ̀ bẹ́ẹ̀ bá wa lè tẹ̀lé ìlànà rẹ̀ wallahi ò ní rí nira láyé tawakkali ala Allahi fa huwa al-hasib tawakkali ala an-nas wa huwa yakata bẹ́ẹ̀ bá lè tẹ̀lé Ọlọ́run èèyàn ní ṣubú
àmọ́ téèyàn bá tẹ̀lé èèyàn ó ṣubú ni torí èèyàn ò ṣe tẹ̀lé àfọ̀rọ̀ Ọlọ́run bẹ́ẹ̀ ni àfọ̀rọ̀ Ọlọ́run. ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ ṣé àwọ́ká yìí ó níbi kan tí ti máa ń ṣèyàn ṣé ẹsẹ̀ nìkan ni àbápá nìkan ni àbí kò síbi tí ò ti lè sọ̀yàn lára. atọ́kùn Ọlọ́run ní dààmú yín Ọlọ́run ní jẹ́ ẹmọ tó ń pè bẹ́ẹ̀ ṣe rí àwọ́ká yìí a máa ṣèyàn ní ọrùn ẹ̀rí tí wọ́n gbé kinní kan bíi kò jò sẹ́lòmíì lọ́rùn báyìí lọ́sibítù àwọ́ká ló débi ọrùn rẹ̀ ń bò jí láàárọ̀ kò lè yí ọrùn mọ́ ọrùn wà á máa ró àwọ́ká ń bẹ́ẹ̀ nu tó bá sì ti rí oògùn ẹ̀ pẹ̀lú ògùn Ọlọ́run yóò kú ọmọ náà ní àlejò ní ìmọ̀ wà lápá ìmọ̀ di apá tó bá kúrò lápá yóò bọ́ sẹ́sẹ̀ tó bá kúrò lẹ́sẹ̀ gbà mí èyàn mọ̀ rìn lọ ẹ̀yìn mọ̀ ròyìn gòròròròrò ìmọ̀ wá bẹ́ẹ̀ àwọ́ká yìí náà ni ṣùgbọ́n ẹ mẹ́nu lé ọ̀rọ̀ kan ní ọ̀rọ̀ tá à ń kọ́kọ́ sọ pé ǹjẹ́ tá a bá tiẹ̀ fi nǹkan kan kún orúkọ Ọlọ́run ǹjẹ́ ò ní mọ̀ sọ pé bọ́ ni. òótọ́ ọ̀rọ̀ òmí náà fẹ́ béèrè pé bàbá ní a fẹ́ gbàdúrà a fẹ́ kó orúkọ Ọlọ́run tábà tó wá ní ẹ mú nǹkan báyìí o ẹ lọ o ẹ tó fi kú sí o ẹ fi ẹ̀kẹta kíní kan sí kẹ ẹ ṣe ẹ pé ìṣẹ́bọ̀ ṣògùn dá sí o ẹ ṣeun bó ni a fi lè tọ̀nà náà. Ọlọ́run sọ fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tẹ̀bá torí pé tó jẹ́ ká máa sọ àwọn ọ̀rọ̀ yìí torí àwọn bàbá wa tí wọ́n jẹ́ oníkéwú nílé àwọn máa ka ohun wọn dùn wọ́n lè tú fáwọn èèyàn tí wọ́n bá wá ń bá wọn pé àwọn gbọ́n báyìí lórí tẹlifíṣàn bó o lórí. ẹ rí i pé Ọlọ́run ọba náà ó ṣe àlàyé nínú alukuran ìdí tó jẹ́ kí a máa sọ eléyìí nítorí àwọn bàbá wa tí wọ́n nímọ̀ nínú ilé láti lè máa fi dá àwọn èèyàn lẹ́kọ̀ọ́ gbogbo nǹkan tí a bá tán bá láà sọ lórí ètò yìí torí pé ètò tí à ń ṣe kì í ṣe ètò lásán ètò tí ń la àwọn èèyàn ni ṣe rí tí mo fẹ́ sọ lórí ọ̀rọ̀ tí ẹ béèrè yẹn ni wípé tá a bá lọ sí Suratu An'am ní Quran 6 verse 22 to 27 Ọlọ́run ní àròyé àwọn tí kò ní gbàgbọ́ sẹ́mi Ọlọ́run kò ju kí wọ́n máa sọ pé àwa ò lè pa nǹkan pọ̀ mọ́ Ọlọ́run lọ pé bẹ́ẹ̀ ni wọ́n ń tan orí ara wọn jẹ ni gbogbo nǹkan tí wọ́n wá ń dàdà parọ́ lórí rẹ̀ ń bọ̀ wá bá wọn ń bọ̀ wá fìyà jẹ wọn Ọlọ́run ò dúró síbẹ̀ tá a bá wá lọ sí Suratu Nahl Quran 16 verse 65 Ọlọ́run sọ pé mo ṣe omi ní àmì fẹ́yìn èèyàn mo sì ṣe ẹran àti wàrà ẹ sáà mọ wàrà Ọlọ́run ní mo ṣe ní àmì fáwọn èèyàn wípé ní ó jẹ́ ìpèsè fún yín mo wá tún ṣe nǹkan tí ẹ mọ̀ mu tí ó tún máa pààyàn bí ọtí nínú súrà tí mo sọ yẹn ni o tọ̀ mo wá ṣe oyin lára rẹ̀ náà tí ó máa jẹ́ ìwòsàn fún ẹ̀yin tẹ́ ẹ bá ní làákàyè ṣe rí ọ̀rọ̀ Ọlọ́run onílàákàyè ní bá wí kì í ṣe gbogbo èèyàn Ọlọ́run wá ní òun ṣe àjùlọ fún apá kan nínú yín ju apá kan lọ o lórí ọ̀rọ̀ tó ń sọ yìí o kì í ṣe gbogbo yín lẹ lè mọ̀ o apá àjùlọ ń bẹ o kò wá dúró síbẹ̀ náà ní Suratu Nisa'i Quran 4 verse 150 to 152 ó ní àwọn tí kò gba gbogbo ohun tí ètò tí mo fi rán òjíṣẹ́ mi àwọn tí kò bá gbàgbọ́ tí wọ́n ń ya ọ̀kan sọ́tọ̀ nínú wọn Ọlọ́run ni wọ́n jìyà ni ìpele igi àwọn súnmìláì kíní àwọn súnmìláì Ọlọ́run ni wọ́n jìyà ni kò sí nǹkan tí yóò ṣẹlẹ̀ jù bá lọ Ọlọ́run wà fi àjẹ wa ṣe rí tí wọ́n ń pè ní ìwòsàn ó yàtọ̀ fún ẹ máa kírun ó yàtọ̀ fún ẹ máa gbààwẹ̀ ẹni tí ò lálàáfíà kò lè kírun ẹni tí ò lálàáfíà kò lè gbààwẹ̀ ẹlòmíín ṣàdúrà gbààwẹ̀ ń tí ń ṣe òsàn nígbà tí kò fi májẹ̀mú ẹ̀kún orí májẹ̀mú ńlọlọ́run dá ayé lé téèyàn bá fẹ́ bímọ yóò fẹ́ yàwó ni téèyàn bá fẹ́ kọ́lé yóò lo yẹ̀pẹ̀ ni bẹ́ẹ̀ náà ló fi dórí ìwòsàn bí wọ́n ti ń ṣe nílẹ̀ mọ́kànù wọn ò lo àdúrà pangandan lásán so ti yé ìyá wa gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni Ọlọ́run ọba sì ti ní káwọn òjíṣẹ́ ó máa lò ó tí mo fẹ́ sọ yìí torí pé gbogbo ìwé mímọ́ ti ẹni Ọlọ́run ni ẹ wọnú báíbù tó jẹ́ ìwé mímọ́ tàwọn kìrìsìtẹ́nì ibì kan bẹ tí wọ́n kọ ọ̀rọ̀ tó ta kókó nínú bíbélì ẹni tó bá ní bíbélì Yorùbá lọ́wọ́ kó lọ wò ó àwọn akọ 1971 nọ́mbà tó wà lórí ẹnu 1971 sẹ́ẹ̀rí ń tẹ́ kọ̀ọ̀kan kàn
ó ní igi tamarisk wọ́n ní wọ́n máa fi ń ṣèwòsàn fún ọmọ bíbí ń bẹ nínú Bíbélì bẹ́ẹ̀ so ti yé tí alukurani náà làwa náà wí èyí tí a lọ wá 1971 òun ni nọ́mbà tó wà wọ́n ti kọ pé 1971 a tó wà padà sórí ètò yìí pé igi tamarisk yìí ó wà fún ọmọ bíbí ọkọ síbẹ̀ ní Kùránì Bíbélì Yorùbá so ti yé sí ṣé rí gbogbo àwọn òjíṣẹ́ Ọlọ́run tí Ọlọ́run dán wáyé oríṣiríṣi nǹkan ni Ọlọ́run fi rán wọn torí ẹ̀ ní ètò tó kọjá mo ní àdúrà tó bá ìgbésí ayé ẹnì kọ̀ọ̀kan mu mo ní a máa mẹ́nu lé tí Ọlọ́run bá ní kọ́rọ̀ ó kàn lé ní wọ́n bá tún di ètò míì a máa sọ ẹ̀kúnrẹ́rẹ́ ṣe rí àdúrà tí Ọlọ́run fi fún Jesus Christ nǹkan ló fi fún Muhammad èyí tó fi fún Muhammad nǹkan ló fi fún Moses so ti àdúrà tí yóò ṣiṣẹ́ fún Fatai nǹkan tí yóò ṣiṣẹ́ fún Rasaki so ti yé Ọlọ́run pín àwọn àdúrà tẹ́nìkọ̀ọ̀kan lè máa ṣe tí ó máa ṣiṣẹ́ lórúkọ ẹ̀ látara àkọsẹ̀jáyé tí ń lọ lọ́wọ́lọ́wọ́ yìí náà òun lè yan tí máa àdúrà tí ó ṣiṣẹ́ pẹ̀lú orúkọ rẹ̀ téèyàn bá sì wádìí ẹ̀ dáadáa. ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀.